yọ̀mìnì-yọ̀ gbàgbós láàrin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti actress Láìdé Bákàrè lórí ẹ̀rọ ayélujára náà ni fàákájà yẹn ti ń lọ. Ní ọ̀sẹ̀ tí à ń lò lọ́wọ́ yìí ni Láìdé Bákàrè ló kàn ń lọ tiẹ̀ ní ìlú Ìkòròdú gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́. Ńṣe ni àwọn ọlọ́pàá dá dúró tí wọ́n dẹ̀ tóun fúnra ẹ̀ dẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n wa mọ́tò ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àgbéjáde lórí ìtàkùn ayélujára, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ̀rọ̀ jáde látẹnu ẹni tó jẹ́ alukoro wọn Benjamin Hundeyin. Ó ní níṣe ni Láìdé Bákàrè fúnra ẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò tí àwọn ọlọ́pàá tí wọ́n fi wà lọ. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ló sanwó ẹ̀. Àmọ́ Láìdé Bákàrè fúnra rẹ̀ ó gorí ẹ̀rọ ayélujára Instagram. Ó ní how on earth, kí ló dé, báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe yóò bójúmu kẹ́, tí wọ́n máa jẹ́ kéèyàn bọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀, tó máa gba mọ́tò ń di èèyàn, tó dẹ̀ máa wà lọ síbi téèyàn mọ̀ unknown destination pẹ̀lú ọmọ kékeré nínú mọ́tò, ọmọ 14 years, ọmọ obìnrin, ọmọ Láìdé Bákàrè. Ọmọ yẹn náà sọ tẹnu ẹ̀. So suddenly he got into the car and just drove off with me in it, and I was so scared because I don't know who this man is. And even though he's a police officer, he just drove away with me inside. Without even telling my mom, he just drove away while my mom was talking to other police officers. So I was scared, and I was asking him to please stop the car, that I don't know him, I don't know where I'm going. And he just ignored me, he didn't even answer me. And then we got somewhere. I knew it was a police station because of the way it looked, but I didn't know where the police station was. And most of my mom's phones were in the car, so I couldn't contact her at all. Like, she had to borrow someone's phone to call me. And then I was just waiting there. I was sitting there for hours. I was tired. I hadn't eaten and stuff like that. So it was just terrible. And even when I was trying to ask where I was, the police officer was just ignoring me, like acting like I wasn't even there. So that's basically what happened from my side. Ó ní ẹ̀rù tí ẹ̀ bá òun jìnnìjìnnì bò òun, kódà bóun ṣe wà yìí òun ò mọ bó bára ṣe ń ṣòun. Ńṣe ni wọ́n gbé òun lọ síbi tóun ò mọ̀, tí wọ́n dẹ̀ ń bẹ̀rẹ̀ sí wa òun ò tiẹ̀ mọ ohun tóun fẹ́ ṣe mọ́. Ó wù òun kóun pè yá òun, ṣùgbọ́n gbogbo àwọn fóònù ìyá ẹ̀ ó wà nínú mọ́tò. Láìdé Bákàrè ó sọ púpọ̀, ó tutọ́ sókè, ó fojú gbà á. Ó ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá torí pé kán lè gba 70,000 naira wọ́n máa wàyàn lọ tòun tí ATM ẹ̀ nǹkan. Àmọ́ o, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ó ní gbogbo eléyìí tí Láìdé Bákàrè ń sọ pé ó kàn fẹ́ fi dárúgúdù lẹ́nu. Iṣẹ́ àwọn làwọn ṣe, ó tàpá sófin ìrìnnà lójú pópó ìpínlẹ̀ Èkó làwọn fi mú. Iye owó tó sì san náà ni iye owó fáìnì, iye owó ìtanràn tó yẹ kó san 70,000 naira. Ó gbé rìsíìtì ẹ̀ jáde lórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ Láìdé Bákàrè ṣì ń sọ pé ìwà tí wọ́n hù sí òun yìí ó burú jáì. Kí lèrò yín? Ta ni ká dá lẹ́bi? Àti wípé àwọn àyípadà wo lẹ rò bó yẹ kó dé bá ojú tí àwọn èèyàn fi ń wo iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà, àti pé ọ̀nà wo lẹ rò páwọn ọlọ́pàá náà tún fi lè wẹ ara wọn mọ́ sí i láwùjọ? Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ ṣé púpọ̀.